ẹ̀yin ọmọ Nàìjíríà kí ni ìdí tẹ́ fi gọ̀ gangan pẹ̀lú gbogbo ìwé tí ẹ kà kò sí ẹni tó gọ̀ tó Nàìjíríà ní gbogbo àgbáyé. How? Basema asiri. Mo rí thousands of people ẹ bẹ̀rẹ̀ sí bú Agbala Gabriel. Báwo ló ṣe máa gba 200? Báwo ló ṣe máa gba owó lọ́wọ́ aláìsàn? Báwo ló ṣe máa gba igbá lọ́wọ́ aláìsàn? First question. Arábìnrin yẹn má tẹ̀ jẹ́ ká lọ sọ́dọ̀ arábìnrin, jẹ́ ká lọ tó láti bẹ̀rẹ̀ kó lè yé yín. Ẹni tó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tí ò ní sẹ́kàn lọ́wọ́ tó lóun fẹ́ máa gbowó fún àwọn ènìyàn, níbo lẹ́yìn rò pé ó máa ti máa jẹ? Ibi tí mo ti sọ pé ẹ̀gọ́ nìyẹn o. Ẹni tó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tó fẹ́ máa gbowó fún àwọn ènìyàn, níbo lẹ́yìn tíǹkì bó ti fẹ́ máa jẹ? Kò sóko, kò sẹ́rì, níbo ló ti fẹ́ máa jẹ? Inú nǹkan tó ń ṣe yẹn ni. Now, arábìnrin tó ń dragi Agbala Gabriel yìí ò bá ti máa ṣe bẹ́ẹ̀. Torí pé kíni? Ní ìgbà tí arákùnrin yẹn máa bẹ̀rẹ̀ nǹkan tó ń ṣe yìí, ó ti gbé gbogbo bùkátà ẹ̀ sórí nǹkan tó ń ṣe yẹn. Ṣùgbọ́n ìgbàgbọ́ ẹ̀yin ènìyàn ni wípé tí ènìyàn bá ti ń gbowó fún ènìyàn, ẹ believe wípé ènìyàn ò ní problem. No, ènìyàn náà ní financial problem. So now, ẹ jẹ́ ká máa tó bọ̀ o, ẹ má dé àwọn kọ́kọ́rọ́ mi o. Now, ìgbà tí obìnrin yẹn máa lọ síbẹ̀ yẹn is with empty hand. Platform tí arákùnrin yẹn build tó fi ń gbowó fún yín, iṣẹ́ ló ṣe kó tó kó àwọn ènìyàn yẹn jọ. Nígbà tí ó wá gbowó yẹn jáde, sápá wa mú. Ẹni tí ọwọ́ bá kálá máa ń lẹ̀dí mọ́. Ká ní pé o fẹ́ ṣe dáadáa ni, o ò ní drag ẹ torí oore ló ṣe fún ẹ. Àwọn tó sẹ́ǹdì owó fún ẹ wọn ò mọ̀ ẹ́, òun ni wọ́n mọ̀. Ìbáì jẹ́ ọ̀nà kọ́nà tó bá lè gbà kó fi kó àwọn ènìyàn jọ, òun ni wọ́n mọ̀. Ká ní pé o ti mọ̀ ni, ẹ ò ní drag ẹ. Ẹ kàn lè ké gbàjarè síta wípé ẹ ló ẹ̀yin ènìyàn, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Owó tí ẹ ń send sí wa látijọ́ yìí, owó yẹn ò tí ì pé o, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. Pain tí mo ń pass through yìí pọ̀ o. Kẹ́ cover orúkọ arákùnrin yẹn. Torí nǹkan tí ẹ ṣe fún yìí, ó right lójú àwọn ọlọ́pọlọ kúkúrú. Ṣùgbọ́n ẹ fi dínà mọ́ thousands of aláìsàn bíi titi yín tí anybody ò ní fẹ́ gbé wọn wá sórí platform wọn mọ́ láti wá gbowó fún wọn. Ẹ̀rí bí tí mo gbà yọ sí yín. Lóòótọ́ àwọn ènìyàn máa bú. Lóòótọ́ àwọn èèyàn máa fi sí yẹ̀yẹ́. Ògo kan ló fẹ́ parẹ́ yẹn. Bó ṣe wá àwọn kí arákùnrin yẹn ṣe burú tó, ó ti ṣoore fún àwọn èèyàn kan o. Bó ṣe hùn kí ó ṣe ní lọ́jíìkì yẹn tó, ó ti gbé àwọn kan dìde o. Nígbà tẹ́ bá wá paná ògo ẹ̀ báyìí, kí lè rí yín?
kò sí èrè nínú ká mú ènìyàn wá sílẹ̀. Gbogbo àwa ènìyàn pátá olè ní gbogbo wa, àti Ọba Solomon tó ń sọ̀rọ̀. Ọ̀nà tí olúkálùkù bá ń jalè ẹ̀ ló sọ̀tọ̀tọ̀. Kẹ́ tó gbé ìgbésẹ̀ kankan nínú ayé, ẹ ronú dáadáa, ẹ think deeply. Ẹni tí ó ń ṣe NGO, ibẹ̀ ló ti máa jẹ, ibẹ̀ ló ti máa mú, ibẹ̀ ló máa ti bọ́ fámílì. Ṣùgbọ́n pákéjì pé oríṣiríṣi. Àwọn NGO kan wà tẹ́ bá lọ bá wọn, wọ́n sọ fún ẹ wípé owó tó fẹ́ gbà yìí tó bá ti gbà tán a máa là sí méjì ní. Ṣùgbọ́n ọ̀nà tí mànìyàn gbà ṣe eléyìí ó wọ́, kò tó dáadáa. Àwa náà ti gbowó fún àwọn èèyàn rí lórí íńtánẹ́ẹ̀tì. Àwa ò kì í bá èèyàn ṣe dídìrì. Mi ò ní sọ fún ẹ wípé a máa jọ pín. No? Máa gba owó ẹ máa fún ẹ máa pé. Bọ̀ máa sọ fún àwọn ènìyàn tó ń fún wa lówó pé tí ẹ bá fún mi lówó yẹn, tẹ́ ẹ bá fún mi lówó tèmi máa náwó arábìnrin yìí jẹ. Torí wípé mo free láti sọ ọkọ tó bá wù mí. Èmi ò ní tìjú kébi wá máa pa èmi. Owó tẹ́ dá fún mi tí ẹ bá fẹ́ mi ní tọ̀dọ̀ mi. Mi ní kówó yẹn lẹ̀, mo dẹ̀ máa nà jẹ, kò sí nǹkan tẹ́ máa ṣe sí o. Ìgbà tẹ́ mọ̀ wípé fẹ́ fún arábìnrin lówó yẹ kẹ́ ti wọ́ díẹ̀ mọ́ àbí kẹ́ ìwà lọ sí family house yẹ kẹ́ lọ fún lò. Èmi ló introduce ẹ̀ sí yín. Ṣùgbọ́n ikú ìwẹ̀ òun ló máa ń pa ọ̀mùwẹ̀. Gbogbo wa ò lè gbọ́n tán. Mo ń fi àkókò yìí sọ fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà. Máà nìyẹn, ìyẹn Agbala Gabriel. Ó lè sẹ̀yìn o. Bọ̀tẹ́ má paná ògo. Torí ẹ̀yin lẹ fà á. Ẹni tó ń bọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tí ò níṣẹ́, tí ò ní kankan tó ń ṣe, tó dẹ̀ fẹ́ máa gbowó fún àwọn ènìyàn. Ó yẹ kí orí yín ti pé wípé inú owó tó bá gbà ló máa ti máa jẹ, ló máa fi máa bọ́ ìyàwó àti ọmọ. Ẹ̀yin lẹ empower. Ẹ̀yin lẹ sọ di bẹ́ẹ̀. Ìgbà tí sápá dẹ̀ mú, ẹni tó gbowó fún, ó lọ bá wípé kó fún un lówó. Nǹkan ẹyọ kan tí ẹ kàn lè ṣe mọ́. Tí owó yẹn bá wà lọ́wọ́ ẹ̀ kó dá padà fún arábìnrin náà. Àbí kẹ́ fi arákùnrin náà sílẹ̀ kí ẹ dáwó míì fún arábìnrin náà. Alàgbà, mi ò ní ẹ ṣe o. Mi ò dẹ̀ ní ẹ ò ṣe. Ṣùgbọ́n ènìyàn òun lè rí yẹn. So ó dá kéèyàn wà transparent nínú ayé, kéèyàn free. Kò dá kéèyàn wà nínú ìdè. So ẹ̀yin ènìyàn, ẹ má máa jẹ́ kí inú yín máa dùn láti bring ènìyàn down. Gbogbo yín lẹ bímọ. Ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ń dàbí ọ̀rọ̀ Jésù nígbà tó ń mú olóṣò yẹn wá sọ́dọ̀ ẹ̀. Tí Jésù ń wò wọ́n báyìí. Ìwọ tó bá mọ̀ pé ò dẹ́ṣẹ̀ rí kọ́kọ́ sọ lókùúta pa. Ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́ ń sẹ́ndì owó sí NGO. Ìwé tó fi wọ̀ lóyìnbó só mọ́. Ó lè ní gbogbo yín. Ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà tẹ́ sẹ́ndì owó jí o, ó lè ní gbogbo yín. Everybody ló lè. Gbogbo wa pátá ló ní jìbìtì. Situation tó bá yí wá, òun ló máa sọ ìwà tó máa hù. Ẹni tó ti ń rówó ná tẹ́lẹ̀ tí ò bá rówó ná á di dàkúdà sí gbòòrò. Á díẹ̀ hànà. Á dolí jìbìtì lẹ́sẹ̀kẹsẹ̀. Ìwọ tó ń claim holy yẹn tó lóró oúnjẹ jẹ ní o. Okay? Tẹ́bí bá pa ẹ́ lọ́jọ́ mẹ́ta péré.
aborúkọ family ẹ jẹ́ mẹ́. Kò sẹ́ni tó kọjá àdánwò, kò dẹ̀ sí ẹni tí ó kọjá àṣìṣe. Ẹ bá arákùnrin náà jà mọ́ níwọ̀nba kẹ́ fi sílẹ̀. Ọpọlọ tó mọ̀ láti fi jẹun òun ló ń ṣe yẹn, ẹ̀yin lẹ́dẹ̀ ro lágbára. So kò dẹ̀ sí bí èèyàn ṣe máa ṣe nǹkan kí mistake má wáyé. I call it mistake. Kò tó dáadáa ni. So ìwọ tó bá mọ̀ wípé ìjọ tírú ẹ bá máa ṣẹlẹ̀ sí ẹ, tó bá mọ̀ pé o fẹ́ rí aláàánú, ẹ drag arákùnrin náà níwọ̀nba. Ẹ̀yin tẹ́lẹ̀ sọ wípé máa arrest ẹ ní, ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n, ọ̀lẹ ní, olè ní. Ṣé kò sí ìgbẹ́ nídìí ẹ̀? Torí ìjọ tí wọn náà bá máa misbehave, bó sọ pé ó fẹ́ ṣe fún yẹn, bẹ́ẹ̀ náà la máa ṣe rán olùfisùn tiwọn náà tí ò ní fi bọ́m̀bẹ̀. Ẹ lọlẹ̀ dé mọ́ Tinubu, ẹ lọlẹ̀ dé mọ́ àwọn politician yín. Owó wa náà fi jẹun. Owó tí mo ní sàkáǹtì kò pé 10 million naira. Every day àwọn báńkì máa fi yọ 29,000, 23,000 every week. Mi ò mọ owó tó jẹ́. Àbí wọn kì í yọ lórí fóònù yín. Ẹ lọ fi agbára yẹn bá wọn jà. Ẹ yẹ káwọn ọlọ́pàá lọ mú. Àwọn ọlọ́pàá fúnra wọn gbé wiri. O lè fẹ́ mọ́lẹ̀. O lè fẹ́ mọ́lẹ̀. Gbogbo wa ló lè. Àtọba Solomon àti everybody. Àtọlọ́pàá àti president àti sójà àti everybody. Gbogbo ọmọ Nàìjíríà pátá olè ní gbogbo wa. We are all thief. Àti jẹ àti mú everybody wa ń wá kiri. Jìbìtì dájọ́ olè, jìbìtì wàásù fólè, ó ti pakasọ́, ó ti rúnjú pọ̀. So ẹ lọ jẹ́ kó rí yín pé ó ti bò lọ́wọ́ nìyẹn. Ẹ bá jà díẹ̀ kẹsìmí, kò sẹ́ni tí ò lè há. Pastor ti há nìyẹn. Okay? So ẹ wé rere tó ti ṣe sẹ́yìn, kò sẹ́ni tí ò lè ṣe mistake. So dá 50%. Láì ní jìbìtì 50% ò lè sóríire. Láì ní jìbìtì díẹ̀ o ò lè lówó lọ́wọ́ nínú ayé. O gbọ́dọ̀ ní jìbìtì díẹ̀, òtítọ́ díẹ̀, jìbìtì díẹ̀ wàá pọ̀. Tó bá ti pọ̀, wàá dolówó. Gbogbo tó bá fẹ́ máa sòótọ́ nìkan lọ́ra ìwà tálákà kú. Gbogbo àwọn tẹ̀sí ń wò lókè lọ́hùn yẹn, tẹ́ ń wò gẹ́gẹ́ bí èèyàn gidi yẹn, tẹ́ ń pè ní agitator yín, àwọn sẹ̀lẹ́bù yín, oníjìbìtì ni gbogbo wọn. Ọ̀nà tó lúkánukú gbà ń jalè ọ̀tọ̀ọ̀tọ̀. Ọ̀nà tí everybody gbà ń jalè ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Irú àwa yìí la lè ṣe ọba fún yín, la lè ṣe president yín tí ìlú máa rojú, because we understand what we call poverty. Tí olówó kan bá ti lówó rí, tí owó yẹn bá fẹ́ máa wálẹ̀, kò sí àrà tí ò lè dá. Okay? Ó lè lọ join kidnapper. Ó lè lọ gbébọn lóru. Kò easy fún olówó láti di tálákà. Tẹ́ bá ṣàkíyèsí, ẹ̀ẹ̀kan mọ́ bọ́n ṣe ń rìdì ènìyàn ni. Arákùnrin yẹn ṣe fídíò kan lọ́jọ́ mẹ́ta yìí, ẹ̀yin ìjọba, àwọn aláìsàn lélẹ́yìí, ẹ bá wa wò, tẹ́ bá rí lójú wọn, ẹ máa mọ̀ wípé sápá ti mú wọn díẹ̀. Kí nìyẹn ò lọ bí bó ṣe yẹ kó lọ. Ẹ máa rìdì ènìyàn. Kò sẹ́ni tí sápá ò lè mú, tí sápá bá mú ènìyàn. So ọ̀nà oríṣiríṣi ló máa gbà láti lè gather up, Okay? So ẹ bá arákùnrin yẹn jà níwọ̀nba. Ó há ni. That you boys gbọ̀rọ̀ mi dẹlẹ́rù tó wà pẹ̀lú lady yẹn. Wọ́n bá ẹ fà á. Fọ́mìlì ẹ̀ gbọ́dọ̀ sọ padà. Ṣé owó ẹni? Ìgbà tí lady yẹn ń sọ́fà tó mọ̀ pé ó fẹ́ bá gba fọ́mìlì padà. Kí ló dé tí ò wá sọ́dọ̀ ẹ nígbà yẹn kó wá bá gbowó padà? So bí ẹ bá jà níwọ̀nba. Kò easy o. Nàìjíríà le gan o. Kò sí ẹni tí Tinubu ò bá o. Kò sí ẹni tí Tinubu ò bá. So ẹ jẹ́ ká ṣe mẹ́lọ́mẹ́lọ́.
kò sí èrè nínú ká bring èèyàn down, kò sí èrè nínú ká ba ògo ara wa jẹ́, kò sí anybody tí ò lè ṣì wà hù, kò sí bó bá ti jẹ́ ènìyàn ó lè ṣì wà hù at any fucking time. Tó bá ti jẹ́ ènìyàn kò sí àrà tí ò lè dá any fucking time. Ìdí nìyẹn Bíbélì kọ Gàdàgbà ó ní ìgbẹ́kẹ̀lé ènìyàn ó ní asán.